mo ń bọ̀ wá àfa alálìjẹ́nà ẹni sùúrù àkọ́kọ́ ni pé ṣé ẹ kọ́kọ́ mọ̀ wípé gbogbo mùsùlùmí ni ó wọná ẹ̀tàn máìkì yín yes or no ṣé ẹ mọ̀ pé gbogbo mùsùlùmí ni ó wọná àfa alálìjẹ́nà. báwo ló ṣe jẹ́ gbogbo mùsùlùmí báwo ló ṣe jẹ́ gbogbo mùsùlùmí ni ó wọná. ó yá wá ní sùúrù ẹni sùúrù àfa alálìjẹ́nà ẹni sùúrù ẹni sùúrù. onílẹ̀ mọ̀ wípé gbogbo mùsùlùmí ni ó wọná ẹ dákun ẹ bá wa gbé fásì akùráyè. ẹ jọ bàbá ètò láyé fún mi bíi 10 minutes ẹ jọ. gbogbo ibi tí gbogbo mùsùlùmí ni ó wọná àfi ká gbé jáde kí wọ́n gbọ́ kí wọ́n mọ̀ lóde pé gbogbo mùsùlùmí ni ó wọná. àdìkẹ́ ẹni sùúrù Buhari lọ ẹni sùúrù ẹjá ní sùúrù ẹ má kánjú ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé fásì jáde mo ń bọ̀. ṣéèkì ọyàn àṣìwà ń bẹ ètò láyé ẹ máa ń dájú tán kámẹ́rà ni o. mo máa tán kámẹ́rà sí. èèyàn kan ní ká play Sharafadeen ok ó ní fídíò yẹn wá wà báyìí. ẹ jẹ́ bá a power tap. ẹ ṣe mo fẹ́ kí akọ́kọ́ gbọ́ Sharafudeen náà ni. ike gbogbo apáta láti ṣàdéhùn ike gbogbo apáta kò sẹ́ni tí náà ní fọwọ́ bá àti ọmọ àlìjẹ́nà àtọmọ náà kò sẹ́ni tí náà ní fọwọ́ bá Olúwa ní wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya kò sí ẹnìkan nínú yín o àfikọ́jọ́ pé yóò wọ́n náà jahannam Olúwa dákun là wá Olúwa dákun ṣàánú wa kò sí ẹnìkan nínú yín wa in minkum kò sẹ́nìkan nínú yín kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kèfèrí illa wariduha àyàfi kó jẹ́ pé yóò wọ iná o kana ala rabbika hatman maqdiya dandan lélẹ́yìí jẹ́ tó lu ẹlẹ́dàá rẹ̀ tó ṣe ní dandan lórí ara rẹ̀ tó sì ní yọ ṣẹlẹ̀ kò ní ṣàìṣẹ. ìgbà tí mò ń tọ́ àlùkùránì. so ẹ jẹ́ kí ẹ ti gbọ́ báyẹn lẹ́nu Dr. Gbadebo ẹ rí pé báàsì kúránì ló mú wa. àwọn àmú báàsì yẹn gẹ́gẹ́ wá ẹni sùúrù bàbá mi. ìkọ́ tó ń sọkọ́ nìyẹn. ẹ̀gbọ́n tó wí ni. ẹni sùúrù ìkọ́ tó mì ní pé máa gbọ́ ìkọ́ tó mì ní pé ẹ̀gbọ́n tó mi wà ní pé Muslim ni ó ti yẹ yín ó believe pé Ànábì sallallahu alaihi wasallam ó wà bẹ́ẹ̀ tó bá ṣe dáadáa àwọ̀ náà bẹ́ẹ̀ á padà jáde. kí lẹ́ni wí. ìkọ́ tó ń sọ nìyẹn. ṣé ẹ̀gbọ́n tí Dr. Gbadebo wí ni. dókítà wo la dókítà wo à ń sọ̀kọ̀ fún yẹn sọ̀rọ̀ dókítà àtàrí dókítà à ń sọ fún yín ìkọ́ tó ẹ̀ló ṣe é mọ kéwú. ẹni sùúrù ìkọ́ tó ń sọ fún yín pé ẹ tó bá jẹ́ Muslim. ó yẹ ka Kùránì ká gbọ́. à ń sọ fún yẹn sọ̀rọ̀ dókítà ẹ wo. a ní kẹ́ ka Kùránì ṣé ẹ mọ̀ fẹ́ mi ẹ mọ̀ fẹ́ mi. ẹ lọ bá dókítà yín à ń sọ̀kọ̀ fún yín ẹ sọ pé. ẹ ka Kùránì arákùnrin yìí náà ẹ jọ ó yẹ ka Kùránì àfa àṣálẹ̀ yìí ó yẹ ka Kùránì ẹ kàn ní máa fẹnu sọ̀rọ̀ Sheikh ẹ má bínú Kùránì rèé. ẹ mọ nǹkan mo ń bọ̀ bàbá mi ìgbàláyé ẹni sùúrù máa Buhari yìí so ó mọ kí ó dáadáa so ẹ jẹ́ kó ka Kùránì kò yẹ kó bọ́lẹ̀ kí ló bọ́lẹ̀ fún. ó ti drop ni. ọ̀yà wàyí mi ń kún ṣé ń gbọ́ mi ilá wárídùá kánà rẹ̀. ó yá ìgbàláyé à ń gbọ́ yín. wàyí mi ń kún ilá wárídùá kánà ala rabbika atman maqdiyan nǹkan tó ń bẹ́ẹ̀ dé kẹ́ mọ̀ ní wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá ṣe gbọ́ Yorùbá mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tó ń kálukú ti kéwú ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni bí ó ní kálukú ó ṣe gbé ìtumọ̀ rẹ̀ kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. ṣé ń gbọ́ mi. ẹ ká ẹ ká ṣé mo lè béèrè mi báyìí. ó yà ìgbàláyé ẹja dá mi sa ìgbàláyé lóun náà náà. àfa àgbàláyé. mo wà pẹ̀lú yín. ẹ tú kéwù. kí ló dé tẹ̀ ń pa máìkì tẹ̀ ń tán. àbẹ́tò láyé wọ́n ka Yorùbá ẹ̀ ni wọ́n ka Yorùbá. ó ti bọ́lẹ̀ fún ara ẹ̀ ni ó sá lọ. wọ́n ka Yorùbá ẹ̀ ni ẹni sùúrù ẹ so ó yá. wọ́n kọ́kọ́ tún sí Yorùbá ní bàbá ètò láyé.
àwọn afáàmì jábọ̀ bí ẹ ṣe lálẹ́ kí ló ń ṣẹlẹ̀ gbogbo lẹ́jà pa WhatsApp ẹ bá wa share live ẹ jọ. ẹ gbé tó sà. ẹ sà. ẹ sà ṣé mo lè bèrè bèrè yẹn sà. ẹ sà ṣé mo lè bèrè mo bèrè rò yẹn pé sà. tẹ́ bá a kakura yìí náà. irọ́ wa. Mr. Ṣẹ́gun jí ẹjọ́ ẹ mute náà sà. ẹ̀yin ò lè kakura ní àbí. bẹ́ẹ̀ ni sà. mo fẹ́ bèrè ok ẹ bèrè bèrè yín ká gbọ́. yes sir. mo ní ẹni gbogbo nǹkan tí Ọlọ́run fi rán Ànábì Muhammadu pé irọ́ ni gbogbo ẹ̀ sà. mo ní ti Olódùmarè gangan mo rò pé ó yẹ kí Elédùmarè kó lè fi nǹkan kan rán Ọ̀rúnmìlà náà bí ìwé bí Kùránì àbí bíbélì àwọn bíbélì àwọn Kristẹni wọ́n ní bíbélì àwọn Mùsùlùmí wọ́n ní Kùránì so Olódùmarè mo rò pé ó yẹ kó lè rán Ọ̀rúnmìlà náà ní kó gbéwèé kan fún Ọ̀rúnmìlà náà láti gbé fáwọn ọmọ Yorùbá lámàkà. ok bẹ́ẹ̀ yín nìyẹn. yes sir. tí èèyàn bá wà nínú ìlú tó lè pọ̀ ńbẹ̀ gan-an bí o lè ṣe pọ̀ lọ́tún tó lè pọ̀ lósì ṣó lè sọ ọ̀yàn gangan náà dolè látara pé ǹjẹ́ kí ló dé tó dolè kó ní pé torí ipò lè pọ̀ nínú ìlú ni ǹjẹ́ ṣe evidence nìyẹn. kò ṣe evidence. ṣé nígbà tí àwọn ènìyàn tí wọ́n bá mú àṣà àti ìṣe wọn tó fi mú àwọn ẹgbẹ́ wọn lẹ́rú tí wọ́n di àwọn èèyàn lórí mọ́lẹ̀ tí wọn ò rántí ọ̀la oye tí wọ́n bà ayé àwọn èèyàn jẹ́ ṣe é sọ fún wa wípé káwọn bàbá wa náà irú irọ́ tí wọ́n pa lọ́tún tán pa lọ́sì torí pé rọ́pọ̀ lóde káwọn bàbá wa náà parọ́ kí wọ́n parọ́ pé àṣà àti ṣe wa yẹn o ẹ̀sìn ni o gọ́ọ̀dù gan ti bá wọn sọ̀rọ̀ o gọ́ọ̀dù tó bá wọn sọ̀rọ̀ yẹn ráwọn sí gbogbo ayé ṣé káwọn náà ó parọ́ ni ẹ̀ ń gbìyànjú àti sọ ni àbí báwo. gẹ́gẹ́ bí Muhammadu gẹ́gẹ́ bí ẹ máa gbọ́ pé gẹ́gẹ́ bí wọ́n ṣe parọ́ nílẹ̀ Mọ́kà àti bí wọ́n ṣe parọ́ ní Egypt ṣé ní Israel ṣé bẹ́ẹ̀ náà lẹ́ni káwọn bàbá wo parọ́ ni torí pé gbogbo ẹni tó bá ti kọ àṣà àti ṣe ẹ̀ sínú ìwé pé àṣà àti ṣe wa òun rèé o láyé ìgbàanì wọ́n ń fi àṣà àti ṣe mú àwọn èèyàn lẹ́rú ni so kò sí gbogbo ayé àṣà àti ṣe ló wà ńbẹ̀ Ìsìláàmù kò sí tó ń jẹ́ Muhammad bẹ́ẹ̀ nìkan kìnìkan bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ àtẹ ẹ bá wọnú kùrá àṣà àti ṣe ló wà ńbẹ̀ tẹ ẹ bá wọnú bíbélì àṣà àti ṣe ló wà ńbẹ̀ ṣé ń sọ fáwọn bàbá wa náà pé kí àwọn náà mú àṣà àti ṣe wa kán lọ fi máwọn èèyàn lẹ́rú ni oye èdè tẹ́ ń sọ yẹn àṣà àti ṣe ni ló fi fà á tó fi jẹ́ pé èdè Lárúbáwá ẹ̀ lè wá tì nínú Islam oye so bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ bá wo gbogbo orúkọ tí mùsùlùmí lòun jẹ́ lónìí àṣà àti ṣe ni oye torí pé àṣà àti ṣe ló ń bí orúkọ gbogbo tó wà ní Islam kò kẹ́yọ kan tí ò dá lórí àṣà àti ṣe so àwọn bàbá wa wọ́n rò tọ̀ lálẹ̀ wọ́n mọ̀ wípé bá lọ àbọ̀ ń bọ̀ ni wọn ò ṣe fi àṣà àti ṣe wa mú àwọn èèyàn lẹ́rú pẹ̀lú bí wọn ò ṣe wá mú àwọn èèyàn lẹ́rú yẹn ayé wa gbà àbí ò gbà ayé ń ṣe àbí ò ṣe ẹ lọ wo gbogbo àwọn yunifásitì ńláńlá lágbàáyé wọ́n ti ń kọ́ èdè Yorùbá wọ́n ń kọ́ èdè Yorùbá gẹ́gẹ́ bí course oye so pẹ̀lú bí wọn ò ṣe àwọn bàbá wa torí òní ni wọn ò ṣe fi mú wọn lẹ́rú lánàá gbogbo ẹni tó bá dẹ̀ fi àṣà àti ṣe mú yàn lẹ́rú lánàá òun àkàdá àti ṣe yẹn máa tán á wá wòran gbẹ̀yìn tèmi inú àwọn àṣà àti ṣe kan ṣe gbọ́ àwọn Zoroastrianism mọ́ kò sí tó bí kọjá pé àwọn kan lò wọ́n fi máwọn èèyàn lẹ́rú ni so gbogbo àṣà àti ṣe láyé tẹ́ bá rí pé wọ́n ti fi máwọn èèyàn lẹ́rú wọ́n ti fi parọ́ fáwọn èèyàn wọ́n ti fi pa àwọn èèyàn lẹ́kún àṣà àti ṣe yẹn máa dìtàn oye gbogbo ayé nìsín ni wọ́n ń ṣe àṣà àti ṣe wa tó bá dórí social media àwọn òyìnbó wọ́n wá ń kọrin wa wọ́n ń ṣèṣe wa torí ipá àwọn bàbá àná ò parọ́ ó wá dórí lónìí ṣó ní làwọn wà parọ́ èèwọ̀ ni tá a ti mèrè tó wà ń bí kéèyàn ó mọ̀ parọ́ so kò jẹ́ bó ṣe jẹ́ so àti bíbélì àti kùránì story book ni tó fi jẹ́ pé gbogbo tó wà ń bẹ ìtàn ni ẹ̀ ní bá ń pa mẹ́ kọjá tán ó yé mẹ́ so bóyá jẹ́ nìyẹn bàbá mi thank you. ẹ sà ṣé mo lè béèrè ìbéèrè kan sí kí n tó wọ lọ sà. ẹ go ahead. nǹkan tí mo fẹ́ béèrè ni pé àwọn igi tó wà nùgbò yẹn like àwọn kókó kankan yẹn ṣé Olódùmarè ló dá wọn. gẹ́gẹ́ bí ìbéèrè yín ilẹ̀ nígbà tí ẹ bá kó ìgbàdo fún ara yín lẹ kó gbàdo ẹ ra gbàdo ẹ wá kó wóró mẹ́ta ẹ wá gbìn sínú ilẹ̀ ṣ'Olódùmarè ló dá gbàdo yẹn tí gbàdo yẹn bá jáde. torí nǹkan tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé mo ń bọ̀ ṣ'Olódùmarè ló dá mo ń bọ̀ ẹ ní sùúrù mo fẹ́ kọ́ yín nípa nature ni o ṣ'Olódùmarè ló dá gbàdo yẹn. rárá bọ́ nǹkan táwa rí pa àgbàdo yẹn ni pé tá a bá gbin ẹyọ kan nípa àdúgbò kan tó fọ́ọ̀mù jáde lára ẹ̀. good pé ó máa yọ rẹpẹtẹ àbí. àwọn bàbá wa náà ti sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní gbogbo ohun tó o bá gbìn ló máa ká o ní gbin àlùbọ́sà láyé kó o kẹ́fọ́ ńbẹ̀ ní tó bá gbìn òun làwọn bàbá wa fi ń sọ̀rọ̀ wà pé gbogbo wa làgbẹ̀
ìwà tó ń wù lọ́wọ́lọ́wọ́ sì ń gbìn ni tó o bá gbìn ìwà kékeré sínú ilẹ̀ rẹpẹtẹ ló máa gbìn jáde fún ẹ náà fi ní ká wùwà rẹ ká ṣèṣe eré ká má bàa kẹsàn án burú oyè ilẹ̀ yìí nature ọlẹ̀ oòrùn nature tiẹ̀ ni kó jáde kó transparent wọnú ayé nature oòrùn nìyẹn torí òun ló máa fún wa lọ́jọ́ ẹ mọ̀ bá o nature ilẹ̀ ni pé tó o bá ti nǹkan bọ̀ dandan ni kó dá nǹkan yẹn padà fún ẹ ó máa dá nǹkan yẹn padà fún ẹ nípele ìpele nature ọlẹ̀ nìyẹn nature afẹ́fẹ́ ni kó fẹ́ kiri nature tiwa là ń ṣe yìí àwọn ẹranko inú igbó àwọn náà ń ṣe nature tiwọn igi náà ń ṣe nature tiẹ̀ gbogbo nǹkan ló ń ṣe kíni o ló ń ṣe nature tiẹ̀ lórí according to bó ṣe wà bí kálukú ṣe wà láàyè ẹni tó wá dá gbogbo nǹkan àwọn bàbá wo láwọn ò mọ wọn ní pé kò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ rí ojú kan ò rí àìrí ni oyè kò lóhùn kò lẹ́sìn torí pé ó jẹ̀sìn lọ ó kọjá ẹni tí ń lọ́rẹ̀ẹ́ torí pé ó ju kó lọ́rẹ̀ẹ́ lọ ó kọjá ọba tí èèyàn wò pé bó ṣe rí rí torí pé kò ọba tí ò ní fọ́ọ̀mù ni kò lè rorí bá a ṣe ń rorí ẹ rí i pé gbogbo tó wà nínú ìwé yẹn nínú Kùránì àti Bíbélì ẹni yẹn ẹ rí i pé èèyàn ni èèyàn ló ń rorí bẹ́ẹ̀ yẹn àwọn tí wọ́n bá ti sọ̀tá àlá ta ló fẹ́ sọ̀tá àlá àlá tún ní títí ó tún léèwọ̀ ta ló máa ń léèwọ̀ nínú ayé ṣèbí èèyàn ni àlá léèwọ̀ àlá ní èèwọ̀ àlá ò fẹ́ ajá àlá ò fẹ́ lẹ́dẹ̀ ẹ̀yin náà tẹ́ ń béèrè ilé ìwọ̀ o ẹni tẹ́ láìkì o àlá náà ní tóun náà láìkì oye ibẹ̀ lẹ ti máa mọ̀ wípé wọ́n kírèètì àwọn nǹkan yẹn ni kò ju ọpọlọ àwọn èèyàn lọ dèdè tọpọlọ lè rò ní ìròrí àwọn èèyàn sáìsì ẹ̀ ni ṣeye so ẹ má máa jẹ́ kí wọ́n máa brain wash yín mọ́ ok nígbà tí wọ́n wá fẹ́ promise yín lálìjẹ́nà yẹn ó wá jẹ́ gbogbo tá a kírèètì nínú ayé náà wá promise yín lálìjẹ́nà ẹ mọ̀ mutí lọ́rùn ṣáàlà àkọ́bíwìrì ni ẹ mọ̀ la oyin lọ́rùn ibo lóyin wà nínú ayé gbogbo tá a sọ ló kọ làlá náà tún wá tún mú wá kí ni nǹkan tuntun tá a rí nínú ayé tá a gbọ́ nínú ayé tó wà nínú Kùránì tí Allah promise wọn lálìjẹ́nà kí ni nǹkan yẹn tá a rí nínú ayé tá a gbọ́ nínú ayé tétí kan ò gbọ́ rí téjú kan ò rí rí ó dẹ̀ yẹ kó wà ń bẹ̀ kí ló dé tí ò sí tó jẹ́ déédéé tá a create nínú ayé náà làlá náà tún promise ibẹ̀ lẹ́tí máa mọ̀ pé ẹni tí wọ́n ń pè láàlá fún rẹ̀ ọpọlọ rẹ̀ déédéé èèyàn tó ń gbé láàrin wa ni wọ́n fi rú yín lójú ni oye wọ́n fi rú kálukú lójú ni torí tí ìbáṣepọ̀ fi rú kálukú lójú ó yẹ kó o lè wo Kùránì yẹn pé rárá tó bá jẹ́ pé Allah ló dá gbogbo ẹ̀dá tó ní gbogbo ẹ̀dá kò ní sọ pé káwọn kan lọ́ọ́ pa wọn kan gẹ́gẹ́ bí ìwọ náà lè sọ pé káwọn kan ọmọ bíbí inú rẹ̀ lọ́ọ́ pa kejì oye Allah tún wá ń sọ statement kan Allah gan jẹ́ ẹ̀mọ̀ fún nǹkan lòun dá ó ní òun máa jogún lẹ̀ tá bá lè yàn jogún nǹkan ẹni tí kì í sòun ló ní nǹkan ní máa jogún nǹkan Allah lòun máa jogún lẹ̀ sóun ló ní ilẹ̀ ló ń jogún o mọ̀túnmọ̀ ká lè yàn jogún ni bí bàbá ẹni bá kú ọmọ á jogún bàbá torí pé bàbá ló ní dúkìá ọmọ wa jogún ẹ̀ ọmọ yẹn kọ́ ló ní ilé ó jogún bàbá ẹ̀ ni Allah tún sọ̀rọ̀ títí ó fi káńfà pé àwọn kò káńfọ̀ mọ́ tí fáwọn èèyàn oye so gbogbo àwọn kan yẹn rán dandan ni 72 virgin àwọn ọmọ kéékèèké ni ó mọ̀ jẹ́ virgin ni ó mọ̀ jẹ́ táwọn èèyàn ó mọ̀ bá sùn láti jẹ́ náà oye kí oríire wo ló ń bẹ nínú bá sùn so kò jù bẹ́ẹ̀ lọ bàbá mi ẹ jẹ́ kí a continue ètò. ẹ ṣe gan sa. torí àkókò a kò ráyè iṣẹ́ ìsìn bẹ̀ ni ẹ wà active lálẹ́ yìí o. mo wà ń bíbà mo ti ṣe tán báyìí mo. ó yá. ṣé ń jí ìṣẹ̀wà abẹ́sà ṣé ń jí mi rò wọ́n wà bẹ́ẹ̀ mọ́ ọmọ ọba Arẹ́wọlé. ẹ kalẹ̀ gbogbo ilé. ẹ ṣeun ẹ kú gbogbo iṣẹ́ ìtanijí àti iṣẹ́ ìtúsílẹ̀ tẹ̀ ń ṣe fún àwa ọmọ Odùduwà. ẹ kalẹ̀ bàbá ètò láyé. Olódùmarè á túbọ̀ máa fún gbogbo yín. Mr. Ṣeun ẹni sùúrù ẹ jẹ́ kí wọ́n parí ọ̀rọ̀. nǹkan tí mo kàn fún arí gbogbo iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe a rí pé ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn bí ọdún mẹ́rin márùn sẹ́yìn gbogbo ìtanijí wọ̀nyí kò sí. nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ẹ̀sìn ó dàbí okùn tá fi so àbí ajá àbí tá bá so ẹranko mọ́lẹ̀ tá bá sì tú okùn yẹn kúrò lọ́rùn irúfẹ́ ẹranko bẹ́ẹ̀ bí bá àṣà adìyẹ la so mọ́lẹ̀ tí adìyẹ àbí irú ajá bẹ́ẹ̀ tó bá sì tú okùn yẹn àbí tó tá fi so mọ́lẹ̀ yẹn tó bá sì tú kúrò ńbẹ̀ ìgbàgbọ́ ẹ̀ ni pé wọ́n sì so òun mọ́lẹ̀ síbẹ̀ tọ́n bá ṣe sí ká fọwọ́ gbá kò ní mọ̀ pé a ti tú tí wọ́n bá fọwọ́ gbá irú ẹranko bẹ́ẹ̀ ó lè má mọ̀ pé a ti tú okùn tá fi dì wọ́n mọ́lẹ̀ sódà ó máa lè ní ìtẹ̀síwájú. kí ni làbárè gbogbo ọ̀rọ̀ mi tí ẹ̀dá bá ti wà àbí agbo ènìyàn kan
tó bá ti di pé ohun tó jẹ́ pé ó ń ṣe tí wọ́n gbé lárugẹ ju ohun tó jẹ́ pé a mú wá fún wọn ẹ mọ̀ pé irú agbo ènìyàn bẹ́ẹ̀ inú ìgbèkùn ni wọ́n wà ìtúsílẹ̀ ni wọ́n dẹ̀ nílò tó ó jẹ́ pé òun ní iṣẹ́ tí ms bàbá àti gbogbo ilé tẹ̀ ń ṣe àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé à ń fi tọkàntọkàn gbàdúrà fún iṣẹ́ ìtúsílẹ̀ à ń ṣàdúrà fún yín lójoojúmọ́ tábà rí àwọn aríjẹ nídìí ìmọ̀dàrú tó jẹ́ pé torí pé ohun tí wọ́n á jẹ kò jẹ́ kán ṣù òótọ́ kò jẹ́ kán ṣù ọ̀pọ̀lọpọ̀ nu wọn mọ̀ èyí tí ń ṣe òtítọ́ àtòdodo ṣùgbọ́n torí ohun tí wọ́n á jẹ tí wọ́n jẹ nínú ìbàjẹ́ àwọn tó jẹ́ pé títara wọn yẹn tí ò jẹ́ kán ṣù òótọ́ àtòdodo púrọ́púrọ́ wọn ló á kú sójú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ inú eérú ni wọ́n kú sí kìí ṣe pé bó ṣe máa rí nìyẹn ó wà nínú àwọn bàbá wa ti jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ tí àwọn ènìyàn tó nínú òun náà ṣe máa ń sọ pé téèyàn bá rìnrìn àjò ẹ̀kọ́ ń bẹnu tí àwọn gbogbo àwọn tó máa ń wá tó máa ń dáàbò bo àwọn ẹ̀sìn ìmúnilẹ́rù tó bá ń rìnrìn àjò tó ń lọ káàkiri àgbáyé wọ́n á mọ̀ pé irọ́ òtún bá ń tẹ́ni gbogbo ẹ̀ ẹ kú iṣẹ́ ẹ kú ìfọmọ ènìyàn ṣe ẹ kú ìtúsílẹ̀ àwa ènìyàn dúdú wọn nífẹ̀ẹ́ wa o gbogbo ẹ̀sìn tó mú wá kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ wa bí kò ṣe kán kó wa lẹ́rú kán fi wá sójú kan kán so wá mọ́lẹ̀ bí ewúrẹ́ ṣùgbọ́n ilé ìtẹ́ wa ń ṣe ẹ̀ ń já okùn ni kò ní sun yín kò ní rẹ̀ yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń já okùn yẹn náà wọ́n sì wà àwọn tó sì wà lójú yẹn wọ́n wá ń retí ẹni tá a fọwọ́ gbá wọn ó yá àti tú okùn lọ́rùn ẹ̀ èyí tí ń ṣẹlẹ̀ nìyẹn àdániwáyé Olódùmarè á máa fún yín ṣe tabadẹ̀ wá rẹ́ni tó bá ní òun gbọ́wọ́ ọwọ́ tọ́gẹ̀rẹ̀ bá gbé ara rẹ̀ nífẹ̀ẹ́ náà ẹ ṣe àṣeyọrí ẹ bá débi èrè láṣẹ Elédùmarè láṣẹ àwọn tó tẹ ìlú wa dó bẹ́ẹ̀ ni ó rí ẹ ṣeun ẹ kú ètò. ọmọọba politics àwọn méjèèjì view àwọn tó ní wọn nípa wọn ó yàtọ̀ nǹkan tó fi yàtọ̀ náà nìyẹn. According to the Arabs, Allah is their supreme being. According to the Iranians, àwọn tí wọ́n practice Zoro, àwọn Persians, kí lorúkọ ẹ̀, Aura Mazida is their supreme being. According to Yoruba people, Ọlọ́run Olódùmarè is our supreme being. To the Igbo people, Chineke is their supreme being. To the Hausa people, Ubangiji is their supreme being. Now, let's bring all these supreme beings together. Let's check their characteristics. Ẹ máa rí pé different view àti different perspective ni àwọn tó sọ wọ́n lórúkọ fi sọ wọ́n lórúkọ. Tẹ́ bá tún wá lọ wo attribute wọn, ẹ máa rí pé ó yàtọ̀ síra. But nǹkan táwọn tó mẹ́sìn yìí wá ṣe ni pé wọ́n observe nǹkan tá a hold dearly. So láti lè convince wa, láti lè dá confusion sílẹ̀, wọ́n ṣe kí ni wọ́n mú láti attach ẹ̀mọ́ tiwọn. The same way náà ni wọ́n ṣe káàkiri everywhere. But nǹkan tó wá ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Yorùbá Muslim ni pé àwọn náà gbà pé Allah ni Ọlọ́run Olódùmarè. Wọ́n lè sọ fún Lárúbáwá pé Allah yẹn náà ni Ọlọ́run Olódùmarè. Àwọn Yorùbá Muslim ni wọ́n force ẹ̀. Kí ló dé tó jẹ́ pé Allah yẹn ò ní wọ́n wá ní mínì fún as Ọlọ́run Olódùmarè nílẹ̀ Yorùbá? Kí ni nǹkan míì nínú ẹ̀sìn wọn tí wọ́n máa ń fẹ́ ká pè ní the same thing, tí wọ́n máa ń fẹ́ ká attribute the same characteristics pẹ̀lú? Nígbà tí a wọnú Quran, Allah bá àwọn Mùsùlùmí sọ̀rọ̀ ńbẹ̀. He gave different commands. What commands? Allah was so useless to the extent that ó ń dá sí ọ̀rọ̀ yìí pé Muhammadu ń bá èèyàn sùn. Ó ń fi ọmọ hàn Muhammadu lójú oorun. Ó ń fi ọmọ kékeré hàn Muhammadu lójú oorun pé ọmọ yìí tó bá bá sùn kó fẹ́. To the extent pé Muhammadu bọ́mọ yẹn sùn at the end of the day ó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. So Allah ṣáláwò mọ̀ pé ó wà dá méjì kí àgbàlagbà fẹ́ ọmọ kékeré ni. At a particular period of time, Allah reason bíi pé èèyàn ló ń sọ̀rọ̀ nínú Quran. Gbogbo nǹkan tó sọ síbẹ̀. So attribution wọn ó yàtọ̀ síra wọn, characteristics wọn, view perspective àwọn èèyàn tó ní the supreme being yìí about the supreme being ó yàtọ̀. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn Prince. Ẹ lè ọ̀n mìtì má kí n bá ẹ sọ. Ẹ jẹ́ kí a wo with some evidences. Ẹ jọ gbé mi sí ojú bí screen náà ká wo àwọn kankan. Because ṣe rí àwọn tí wọ́n gbẹ̀sìn wa náà mọ̀ pé wọ́n jọra wọn. Kódà kò yẹ kó lẹ́jọ́ nú.
ẹni tó bá gbà pé ọlọ́run òun làlá ó gbọ́dọ̀ lè gba ifá náà oye so tó o bá ti lè gba ifá o lè gbọ́ lọ́hùn náà ṣe bínú ifá ni wọ́n ti yọ lọ́hùn jáde gẹ́gẹ́ bí wọ́n ṣe yọ àlá náà jáde nínú àṣà àti ṣe àwọn Lárúbáwá. This is very simple case, very simple. Báwo lẹ ṣe máa yọ lọ́hùn jáde tí wọ́n yọ nínú fa ẹ wá nífà ò dà pẹ́ bọ́ ni oye so àlá náà wà ní inú àṣà àti ṣe náà ti yọ àlá kọ́ ló sọ rẹ̀ ló kọ́ báwọn bàbá wa nínú fa bá ṣe yọ lọ́hùn jáde làwọn lágbá náà yà láà jáde lọ́dọ̀ wọn àlá báyàn sọ̀rọ̀ ọlọ́run báyàn sọ̀rọ̀ àlá lẹ́sìn ọlọ́run ò ní àlá níwà ọlọ́run ò ní because ẹni tó níwà ló máa ń sọ pé gbogbo kíbi tẹ́ bá ti rí wọn pa wọ́n ìwà ní ọlọ́run kọjá ọba tẹ́ mọ̀ fi wà kan ròyìn ẹ̀ àlá ṣe é rí ọlọ́run ò ṣe é rí oye àlá dáná ọlọ́run ò dáná àlá ti kírẹ́ẹ̀tì ìyà kalẹ̀ kó tó dá wọn tó fẹ́ fìyà jẹ ọlọ́run lòun kò sí tó ń fẹ́ fi ìyà jẹ ń ṣe kíkíní lè bá a ṣe oye àlá nílé bẹ́yìn ẹ̀yìn nísìn tẹ́ bá fẹ́ sọ street yín ẹ máa sọ street yín ìlú yín street yín nọ́mbà alẹ́ yín àlá náà ní street ó ní nọ́mbà alẹ́ oye so ó wà very very simple ẹni tó wà nínú ayé tí wọ́n dá nínú ayé làlá tí wọ́n kírẹ́ẹ̀tì nínú ayé tó nígbà tó débẹ̀ because ẹni tó kírẹ́ẹ̀tì nínú ayé ló máa ń nílé wọ́n kọ́lé fún wọn ṣe gbogbo ẹ̀ fún ní àyàtọ̀ támábà láhàn yín nìsín yóò yà yín lẹ́nu oye so aláàyẹn wá ní báwo lẹ ṣe máa dórí ilẹ̀ ibì kan tẹ́ ẹ bá sọ pé nǹkan ṣe ń bẹ̀ yẹn bọ ni gbogbo tó bá wà ń bẹ̀ lẹ máa jẹ́ kán mọ̀ pé bọ ni kò ní í jẹ́ pé ẹ máa kílèmù kẹ́ẹ̀fì kan lẹ̀ oye so ó wà very very simple ọlọ́run èdè yẹn kò tiẹ̀ jọ mọ́ arábìkì rárá tẹ́ ẹ bá wo olú ọ̀run ọlọ́run oye ó yàtọ̀ sí àlá ìtumọ̀ àlá ní the deity làlá ìtumọ̀ kan so tó ní nìyẹn kí ni ìtumọ̀ the deity oye ẹni ń tà ṣàdá náà ń pè ní deity oye so báwo ni àlá tó jẹ́ the deity tó kàn jẹ́ the deity kò lórúkọ kò lẹ́nìtìn oye irú deity wo gan ni orúkọ wo ni ó ń jẹ́ deity yẹn tá bá dárúkọ deity ti Ṣàngó á sọ pé Ṣàngó á dárúkọ Ògún orúkọ nìyẹn ṣùgbọ́n àlá ò lórúkọ ó kàn jẹ́ the deity wọ́n kàn fi ń claim lẹ̀ káàkiri ni àǹkíní yẹn is political movement láti lè fi gbogbo bí tán bá dé tó bá jẹ́ bàtẹ́ ẹ̀sìn òsì náà bá tó jẹ́ gọ́ọ̀dù yín òun náà máa ní òun làálàá o oye so tán bá ti dé ibì kan láyé gbogbo tán bá ní gọ́ọ̀dù yín àlá nìyẹn tó bá wá pẹ́ tó bá wá yá wọ́n á wá lálàá àkọ́ o má pe àlá lọ́lọ́run ẹ ti máa gbọ́ náà lẹ́nu àwọn afáyín má pe Allah ní God má pe Allah lọ́lọ́run ní ìtó dẹ̀ jẹ́ pé nǹkan sọ fún àwọn bàbá wa kọ́ nìyẹn ọ̀dàlẹ̀ náà ń pè é ó yẹ káwa gan ti gbọ́n náà ṣé wọ́n ti ẹ̀jọ́ra wọn ni ìkan kọ́lé ìkan òkọ́ ìkan bímọ ìkan òbí ìkan máa ń bínú ìkan ìbínú ìkan máa ń pàṣẹ ìpààyàn ìkan òní gólófẹ́fẹ́ jẹ́ ń ṣe ìkan lọ́ta ìkan òní ìkan lọ́rẹ́ ìkan òní ìkan máa ń gbẹran ìkan ìgbà ìkan máa ń gbẹbọ ìkan òsín tó kàn pẹ̀lẹ́bọ kò dá sọ́rọ̀ ayé yín ó ní gbogbo tẹ́ ẹ bá ṣe nínú ayé lẹ máa gbà ẹ máa gbọ́ ibi tẹ́ ẹ ti máa mọ̀ pálá àtọ̀ náà ò jọra wọn ni pé gọ́ọ̀dù kan ní ní tó o bá ṣe nínú ayé ó máa gbé ní wa dẹ̀ka gbogbo tó o bá gbé ló máa ká tó o bá gbé ire wàá wú re tó o bá gbé ebú wàá wú aburú kò sí forgiveness nínú ayé ó yẹ báyẹn torí pé mi ọlọ́run kọjá kí ni mo fẹ́ máa foríjì kò ẹ lè ṣẹ̀mí ara yín náà lẹ́ẹ̀mọ̀ ṣẹ̀ ọlọ́run nìyẹn o ìkan wá ní tó o bá gbá táyé lójú tó o gbá kẹ́hìndé lójú tó o bá yé èèyàn jẹ́ ìwọ sá máa sáré bọ̀ ní Káàbà tó o bá ti fẹnu kan òkúta ajára gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ti parẹ́ ẹ gbòòrò yín oye so gbogbo tó ń kó ṣe nínú ayé kó o pa odidi ìlú kan run àfàìdé Káàbà ni tó o bá ti fẹnu lá ajára yẹn báyìí ẹ̀ṣẹ̀ rẹ ti parẹ́ ó wàá dàbí ọmọ tuntun lẹ́ẹ̀fì rí i pé àwọn ẹlẹ́sìn ni wọ́n ń dáràn jù nínú ayé torí pọ́kàn wọn balẹ̀ páwọn ní forgiveness nígbà tí ò tí ì sí ààyè forgiveness nínú ayé dùn ayé dá kálukú wà lérí ọwọ́ rẹ̀ gbé èèyàn bá jalè ó mọ̀ pọ́n lè fi Ṣàngó wá ẹ̀rú máa bá kò ní jí nǹkan gbé ní ìsìn kan kálukú ń jí nǹkan gbé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ oye torí pé wọ́n mọ̀ pé òkè ẹ dákun ẹ má bínú níjọ́ tí àwọn olóṣèlú yìí ti ń ṣe gbogbo nǹkan ṣe fún wa yìí Kùránì àti Bíbélì náà fi ń búra fún ẹ̀ ǹjẹ́ rí kí Bíbélì àbí Kùránì mú wọn rí pé ọpẹ́lọpẹ́ Kùránì tán fi búra fún òun ló mú mọ́lẹ̀ tó bá tiẹ̀ jẹ́ mbẹ̀ ǹjẹ́ gbọ́ rí. kó wá jẹ́ pé Ògún àbí Ṣàngó náà fi ń búra fún ọjọ́ tó bá fẹ́ wọlé oye ẹlòmíì kò ní fẹ́ lè gbé báàbù torí pé kò sí rọ́ńbẹ̀ fáàtì ní nǹkan àwọn bàbá wa original ni tẹ́sítì ẹ̀ wo ni kò sí o need belief ìwọ kan kọlu wò ó mọ̀ pé ó dídí ni oye èèyàn lọ jalè ṣó ní ìdí nígbàgbọ́ ní Ògún kógun tó mú oye báyẹn so ó simple náà ṣálàtọ́ lọ́wọ́ wájọra wọn ni oye báyẹn so owó ìjẹ́ yẹn àwọn òrìṣà wa dáńdárúkọ yẹn wọ́n lágbára ju gbogbo àwọn gọ́ọ̀dù àwọn aláyẹn lọ because tí wọ́n bá bú Ṣàngó nísìn téèyàn bá jí nǹkan nísìn ẹ jẹ́ ká bú Ṣàngó sí
kó òjò máa ṣú òjò á bẹ̀rẹ̀ sí rọ̀ wọ́n á mẹ́ni yẹn ẹ fi bú àlá náà ó lè méjì ẹ fi kan bú àlá ẹ fi kan bú Ṣàngó ta ló wá lágbára jù so ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gan ó clear mo ti understand in short ìyẹn lè fi ìwà proud Allah ṣùgbọ́n ìyẹn lè fi ìwà bí ọlọ́run ọba Olódùmarè ẹ ṣe gan ó ti yé mi thank you very much sir mo really appreciate thank you very 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 much ẹ ṣe gan kan tí mo fẹ́ béèrè náà nìyẹn máa bẹ́ẹ̀ tó lọ. kí a kò ráyè náà ẹ ṣe brọ́dà mi ẹ ṣeun gan ẹ ṣe ẹ káàbọ̀ o. ẹ kalẹ́ ẹ kú àtàrọ̀ ǹjẹ́ kí o ní ṣàlàáfíà gbogbo wa. So mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo lè n tẹ̀ fẹ́ kí kẹ́lá yé mi kó yé mi dáadáa. Àkọ́kọ́ náà mo fẹ́ kí gbogbo owó mọ̀ wípé nǹkan kan náà ni à ń sìn bí adẹ́jẹ́ ń sìn ló yàtọ̀tọ̀. Onífá yóò wà lìjẹ́nnẹ̀, ẹlẹ́bọ yóò wà lìjẹ́nnẹ̀, kírísítẹ́nì náà yóò wà lìjẹ́nnẹ̀. Ó dìpẹ́ǹdì lérí bó kálukú bá ṣe wù wá ẹ̀ náà ni ó dìtámì ẹ̀. Nǹkan tí mo fẹ́ béèrè ni wípé àwọn kírísítẹ́nì wọ́n ní báìbù tọ̀dọ̀ tiwọn, àwọn muslim wọ́n ní kùránì tọ̀dọ̀ tiwọn, káàtì sọ pé kò ń ṣọ̀nà. Àwọn ẹlẹ́bọ wọn ní nǹkan kan náà ẹni ẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀kejì nínú ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́ nísìn. ìbéèrè kọ́ nìyẹn. No, you are making claim. Ẹ gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ láàrin mo fẹ́ béèrè ìbéèrè àti mo fẹ́ sọ̀rọ̀. Ẹ ń sọ̀rọ̀ ni ẹ béèrè ìbéèrè. Ta ló sọ fún yín pé a ní nǹkan kan? Nígbà tẹ́ tiẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ti ní oníṣẹ̀ṣe yóò wà àlìjánà, mùsùlùmí yóò wà àlìjánà. Ṣé wọ́n dárúkọ àlìjánà nínú ìṣẹ̀ṣe pé àwọn ẹnìkan fẹ́ wà àlìjánà? Oye ẹ wá ní ìsinyìí tọwọ́ bẹ̀rẹ̀ sí báyìí lẹ wá bẹ̀rẹ̀ sí ra àlìjánà sí alọ́run. Oye ẹ fẹ́ fà àlìjánà tàn wá àwọn ò wà àlìjánà kan o àwọn ò fà àlìjánà o sóyè báyẹn so ẹ̀yin náà ní kẹjọ máa wà àlìjánà kẹsìjọ máa wọ náà yín sóyè báwọn so ẹ béèrè tẹ bá fẹ́ béèrè ẹ béèrè ẹ má make claim so ẹ continue ọ̀rọ̀ yín. Ẹ sọ̀rọ̀ kan nísìn ẹni tó bá yẹ pé àwọn olóṣèlú wọ́n bá ń fi Ògún ṣépè tàbí wọ́n bá ń fi Ṣàngó ṣépè pé yóò máa mú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ irọ́ ni nígbà kẹlẹ́lẹ́ yẹn mo rí àwọn tó jẹ́ pé wọ́n ń fi Ṣàngó tẹ̀sán yẹn tí wọ́n fi ń búra tó jẹ́ pé wọ́n tún lọ. mo bọ̀ ẹ sọ̀rọ̀ kan sìn ẹni nígbà kan lélẹ̀ yẹn àbí nígbà kan lélẹ̀ yẹn ó yẹ fún mi mo bọ̀ wá ó yẹ fún mi ní àkókò tí Allah ṣiṣẹ́ rí táwa náà fi lè sọ pé nígbà kan lélẹ̀ yẹn làlá ṣiṣẹ́ rí ṣẹbẹ́ tí ẹ ti confirm ẹ ní ìsìn pé Ṣàngó ti lágbára ẹ ṣáà ní sùúrù ẹ ti confirm ẹ ní ìsìn pé Ṣàngó ti lágbára rí ó ti dára rí now ẹ wá fún wa ní àkókò nígbà tí Allah náà dára tá a lè sọ pé nígbà kan lélẹ̀ náà ẹ fún wa nígbà kan rí tí Allah fúnra ara rẹ̀ tó dára tá a rí rí Allah náà ń dára lọ́nà tó kú. ẹ jẹ́ kí n rán yín létí kan ìgbàláyé ìgbà ìyá bábílà aládàára ń bẹ̀yẹn jàre. ìyá bábílà bá wo àkùráyè. aláwọ̀ ṣe mí rékù o. nǹkan tẹ́mi ń béèrè lọ́wọ́ yín ẹ dá mi lóhùn rẹ o. ẹ béèrè arákùnrin yìí alẹ́ ń sọ̀rọ̀ ni ẹ mọ̀ yàtọ̀ láàrin ọ̀rọ̀ àti béèrè. ẹ má ti dá mi bọ́ọ̀lẹ̀ ẹnìkan ó ṣe nǹkan tí ò dá. mo ń bọ̀ wá. Àkámọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa. Àkámọ́ wa ó dájú pé gbogbo wa náà ni a ti gbọ́ atótónu àwọn MS Baba Ètò Láyé pẹ̀lú àwọn àáfàá tí wọ́n gbé wá sórí ìkànnì yìí lálẹ́ òní. Àwọn kókó ọ̀rọ̀ tó wà nínú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ yìí náà ni alákọ̀ọ́kọ́ gbogbo mùsùlùmí pátápátá ni ó tọ iná wò kí wọn tó lè wọ àlùjánnà. Ẹlẹ́ẹ̀kejì ọlọ́run olódùmarè ó ní àwọn nǹkan tí Allah ò ní bẹ́ẹ̀ sì ni wípé ọlọ́run olódùmarè kì í ṣe Allah.